A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn arìnrìn-àjò ni wọn kò rọ́nà lọ ní Suleja lójúnà márosẹ̀ Àbújá sí Kaduna, ìpínlẹ̀ Niger, bí àwọn olùfẹ̀hónúhàn ṣe dí gbogbo ojúnà àti wọ Àbújá àti ẹnu ibodè. Èyí tí wá fa súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ tí ó fa ìjákulẹ̀ fún àwọn arìnrìn-àjò. Àwọn arìnrìn-àjò tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní ojúnà tí ó dí gágá yìí ti ràn mọ́ dé ọ̀pọ̀lọpọ̀ kìlómítà tí ó lọ sí ojúnà Zuma ní Bárẹ́kè Ológun. Ó ní àwọn ọlọ́pàá díẹ̀díẹ̀ wà lójúnà, ṣùgbọ́n wọn kò rí nǹkan ṣe nítorí iye àwọn ọ̀dọ́ tó ń ṣe ìfẹ̀hónúhàn pọ̀ ju ohun tí agbára ọlọ́pàá lè ká lọ. Bákan náà ni ìfẹ̀hónúhàn tako ebi wáyé ní ìlú Ìbàdàn, olú ìlú fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìròyìn jábọ̀ wípé oríṣiríṣi ẹgbẹ́ àti iléeṣẹ́ ni ó darí ìfẹ̀hónúhàn bí wọ́n ṣe gba àwọn agbègbè àti igun ìlú kan ní Ìbàdàn. Ọ̀kan nínú ìfẹ̀hónúhàn yìí bẹ̀rẹ̀ níwájú ọgbà Ifásitì Ìbàdàn, nígbà tí àwọn kan bẹ̀rẹ̀ láti ojúnà Ìwó, òmíràn ní Láyépo Mọ́kọ́lá àti òmíràn ní Dùgbẹ̀. Èyí tí ó bẹ̀rẹ̀ láti Láyépo Mọ́kọ́lá rìn kọjá gba UCH, Total Garden àti Agodi Gate. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan Abíọ́dún Bámgbóyè yarí wípé ìfẹ̀hónúhàn yìí yóò tẹ̀síwájú fún ọjọ́ 10 gbáko. Bámgbóyè tí ó ṣaṣojú ẹgbẹ́ tí ó bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn níwájú ọgbà Ifásitì Ìbàdàn rọ àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n gbáradì fún ìfẹ̀hónúhàn ọlọ́jọ́ 10. Ó ní ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè ni kò ní àjẹṣẹ́kù, àwọn ọ̀dọ́ ò níṣẹ́. Lónìí, àwọn fẹ́ kí ará ìlú gbáradì nítorí àwọn ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni pẹ̀lú ìfẹ̀hónúhàn tòní. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Borno ti kéde kónílé-ó-gbélé kọ́fíù oníwákàtí 24 káàkiri ìpínlẹ̀. Èyí ń wáyé lẹ́yìn ìjàmbá àdó olóró tí ó dúgbàmù nínú ọjà Kàwórì ní agbègbè Kóndúgá, ìpínlẹ̀ Borno lálẹ́ àná Ọjọ́rú. Ìdúgbàmù àdó olóró yìí ni wọ́n fura wípé ó wá láti ọ̀dọ̀ àwọn agbésùmọ̀mí Boko Haram tí ó yọrí sí ikú ènìyàn 16 tí ọ̀pọ̀ sì fi ara pa yánnayànna. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ náà Kenneth Dásò ṣe àfihàn yìí sórí ẹ̀rọ ayélujára lónìí. Àtẹ̀jáde náà fìdí ẹ̀ múlẹ̀ wípé ìdúgbàmù àdó olóró ni ó mú gómìnà Babagana Zulum gbé ìgbésẹ̀ láti kàn sí àwọn lọ́gàálọ́gàá àjọ ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n tó gbé ìgbésẹ̀ yìí. Wọ́n ní èyí ń wáyé láti lè pèsè àlàáfíà àti ààbò fún ará ìlú. Alukoro ọlọ́pàá wá rọ àwọn olùgbé kí wọ́n ṣe sùúrù kí wọ́n sì tẹ̀lé òfin. Láìpẹ́, wọn yóò fi ìgbésẹ̀ tí ó kàn tó wọn létí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n kó sí Eagle Square ní Àbújá ti yin tajútajú tí wọ́n ń pè ní canisters àti pepper spray láti fi tú àwọn olùfẹ̀hónúhàn ká. Ní déédéé aago 10 ààbọ̀ òwúrọ̀ yìí ni ọlọ́pàá yin tajútajú lẹ́yìn ìbọn ìkìlọ̀ àkọ́kọ́ tí wọ́n yìn sílẹ̀. Lẹ́yìn ìbọn ìkìlọ̀ ni ọ̀kan nínú àwọn olùfẹ̀hónúhàn tínú ń bí kojú ọlọ́pàá pẹ̀lú ọmọ lọ́wọ́ tí ó nà sí òkè wípé kí ọlọ́pàá yìnbọn fún un. Lójú ẹsẹ̀ ni nǹkan dàrú tí àwọn olùfẹ̀hónúhàn yòókù darapọ̀ mọ́ láti kojú ọlọ́pàá yìí wípé bí ó bá tó bẹ́ẹ̀ kí ó yìnbọn. Ní ìdáhùn sí èsì ni ọlọ́pàá fi yin tajútajú, pepper spray àti canisters láti fi tú wọn ká. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, a kò mọ̀ bóyá ọlọ́pàá padà fi ọwọ́ ṣìkún òfin mú obìnrin tí ó kojú ọlọ́pàá pẹ̀lú ọmọ lọ́wọ́. Èyí ń wáyé bí ọ̀kan lára àwọn tó ń ṣe ìfẹ̀hónúhàn tako àwọn tó ń ṣe ìfẹ̀hónúhàn counter-protesters ṣe jẹ́wọ́ wípé ẹgbẹ̀rún 5 náírà ni wọ́n ṣèlérí àti fún òun bí òun bá lè ṣe lòdì sí àwọn tó ń ṣe ìfẹ̀hónúhàn lórí ebi. Ọ̀gbẹ́ni tí kò dárúkọ ara rẹ̀ yìí sọ fún akọ̀ròyìn ní ìlú Àbújá lónìí wípé ẹgbẹ̀rún 2 náírà ni wọ́n ṣì fún òun nínú owó tí wọ́n ṣèlérí. Lẹ́yìn iṣẹ́ ni òun á gba owó tó kù. Ó fi kún un wípé ebi ń pa òun, owó tí wọ́n sì fún òun yìí kò lè tán ìṣòro. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Bí èròǹgbà ìfẹ̀hónúhàn tako ebi ṣe bẹ̀rẹ̀ lónìí tí àwọn olùṣètò yarí wípé àwọn á gba ojú pópó fún ìfẹ̀hónúhàn tí ọlọ́pàá náà fárígá wípé ojú kan ni wọ́n gbọ́dọ̀ ti ṣe ìfẹ̀hónúhàn, kò pẹ́ kò jìnnà tí ìfẹ̀hónúhàn oníwọ́rọ́wọ́ yìí bẹ̀rẹ̀ ló yí sí fàákájà ní ìpínlẹ̀ Kaduna bí ọ̀dọ́ mẹ́ta ṣe di olóògbé tí àwọn mìíràn fi ara pa. Ẹni ọ̀rọ̀ ṣojú rẹ̀ ní àwọn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn tí ọ̀pọ̀ nínú wọn jẹ́ ọ̀dọ́ àti aláìníṣẹ́ pọ̀ ju ẹ̀ṣọ́ aláàbò lọ. Ó ní wọ́n ń rìn láti agbègbè Rigasa lọ sí òpin Abakaliki títí wọ́n fi súnmọ́ ilé àti ọ́fíìsì gómìnà Sir Kashim Ibrahim. Ó ní jẹ́ẹ́jẹ́ làwọn ń rìn lọ tí ẹnikẹ́ni kò gbé ohun ìjà olóró dání láàrin wọn yàtọ̀ sí pátákó, ṣùgbọ́n ó jọ bí ẹni wípé ẹ̀rù ń ba àwọn ẹ̀ṣọ́ aláàbò ilé ìjọba bí wọ́n ṣe rí òbítíbitì èrò tí ó ń rìn bọ̀. Lójijì ni ọkọ̀ tí wọ́n fi ń fọ́n omi gbígbóná ká sí àárín àwọn olùfẹ̀hónúhàn ṣàdédé sáré wọ àárín àwọn tí ó ń ṣe ìfẹ̀hónúhàn láti agbègbè ilé ìjọba, ó sì fọ́n omi gbígbóná sí wọn lára. Bákan náà ni ọkọ̀ mìíràn sáré wá láti 44 Reference Hospital níbi wọ́n ti ń dúra kí ọkọ̀ má kọlù wọ́n ní ọkọ̀ ti kọlu àwọn mẹ́ta nínú wọn tí wọ́n fi di olóògbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn olùfẹ̀hónúhàn End Bad Governance ní ìpínlẹ̀ Rivers ni ó fàbínú yọ lónìí lẹ́yìn tí gómìnà Siminalayi Fubara kéde wípé òun yóò pèsè owó kékeré láti fi ra búrẹ́dì àti omi inú ọ̀rá títí di ìgbà tí ìjọba yóò fi borí ìṣòro ìṣẹ́ òun òṣì. Àwọn olùfẹ̀hónúhàn tí wọ́n lé ní 2,000 kò kọbiara sí òjò òwúrọ̀ yìí bí wọ́n ṣe mórílé ọ̀nà ilé ìjọba láti fi ẹ̀hónú wọn hàn sí ìṣòro tí wọ́n ń kojú lórílẹ̀-èdè. Nígbà tí ó ń bá àwọn wọ̀nyí tí ọ̀pọ̀ nínú wọn jẹ́ ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin sọ̀rọ̀ ni gómìnà Fubara ní, "Ẹ̀yin ọ̀dọ́ wa, èmi mọ̀ wípé inú ń bí yín, èmi náà mọ̀ wípé ebi pọ̀ nílùú, ṣùgbọ́n nítorí ìjọba rere ni a polongo. Ebi yóò di ohun ìgbàgbé láìpẹ́. A ó ṣe àtìlẹ́yìn fún yín. Èmi kò tako ìfẹ̀hónúhàn yín, ṣùgbọ́n a ò ní faramọ́ jàgídíjàgan nítorí èyí lè ba ìpínlẹ̀ wa jẹ́. A kò ní darapọ̀ mọ́ àwọn ọ̀tá ìlọsíwájú. Èmi yóò ṣe àtìlẹ́yìn fún yín kí ẹ tó kúrò níbí lónìí. Èmi yóò fún yín ní nǹkan kékeré bí yóò ṣe búrẹ́dì àti omi inú ọ̀rá, ẹ lè rí nǹkan fi rà." Lọ́gán ni àwọn olùfẹ̀hónúhàn dá lóhùn wípé àwọn kò ṣe ìfẹ̀hónúhàn nítorí owó búrẹ́dì ṣùgbọ́n nítorí ìṣèjọba gidi àti ìgbáyégbádùn ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ìfẹ̀hónúhàn tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Kano ni a gbọ́ wípé àwọn jàǹdùkú ti jágbà mọ́ wọn lọ́wọ́ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí í já ṣọ́ọ̀bù àti ọ́fíìsì máa kó wọn lẹ́rù. Àwọn wọ̀nyí ni wọ́n ní wọ́n rí níbi tí wọ́n ti ń kó ẹrù ọ́fíìsì bíi àga, kọ̀ǹpútà àti àwọn ohun àmúyẹ bí wọ́n ti kàn sí iléeṣẹ́ ọlọ́pàá lórí ìṣẹ̀lẹ̀ yìí. Síwájú àkókò yìí ni ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun ti yànnàná ewu tí ó wà nídìí ìfẹ̀hónúhàn bí orílẹ̀-èdè ṣe ń gbáradì fún ìfẹ̀hónúhàn. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Olúmúyìwá Adéjọbí buọwọ́ lù ni wọ́n ti tẹnu mọ́ pàtàkì àlàáfíà nígbà ìfẹ̀hónúhàn. Wọ́n ní kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni ebi wà, kárí ayé ni, àyàfi bí ìjọba kò bá gbé ìgbésẹ̀ lé lórí nìkan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Kano ni a gbọ́ wípé ó ti kéde òfin kónílé-ó-gbélé kọ́fíù oníwákàtí 24 látàrí olè jíjà àti ìbàjẹ́ sí àwọn ohun ìní ìjọba àti aládàáni pẹ̀lú ìpànìyàn àti ìfìyàjẹni tí àwọn jàǹdùkú tí wọ́n já ìfẹ̀hónúhàn gbà ń ṣe sí ará ìlú. Lónìí ni gómìnà bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé ìjọba ìpínlẹ̀ Kano. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
Olórin Afrobeat pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ Dlamini Ogulu tí gbogbo ènìyàn mọ̀ sí Burna Boy ti sọ̀rọ̀ lórí ìfẹ̀hónúhàn tako ebi tí ọmọ orílẹ̀-èdè gùnlé lónìí láti ṣe ẹ̀hónú lórí ìṣèjọba tí kò tẹ́ wọn lọ́rùn àti ọ̀wọ́ngógó oúnjẹ. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Burna Boy ti fi èròǹgbà rẹ̀ hàn. Ó ní gbogbo gúlégúlé inú òun parẹ́ ní 20 oṣù kẹwàá ọdún 2020 nígbà ìfẹ̀hónúhàn EndSARS bí ó ti ṣe ìkìlọ̀ wípé kí àwọn alátìlẹyìn rẹ̀ má ké sí i lọ́tẹ̀ yìí nítorí ìfẹ̀hónúhàn kìí ṣe ohun àmúyẹ káàkiri orílẹ̀-èdè. Kódà ó fi èpè lé e fún ẹni tí ó bá pè é fún ìfẹ̀hónúhàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.